Nàìjíríà kò dáa tó bí a ṣe fẹ́ ṣùgbọ́n àwọn náà ń ṣe ìwọ̀n tí wọ́n lè ṣe tí lágbájá bá sọ wọ́n ní kí náà ń ṣe náà wọ́n ń ṣe dáadáa o especially bàbá wa wọ́n ń ṣe dáadáa bàbá wa Tinubu wọ́n ń ṣe dáadáa àwọn ọ̀tá tí bàbá wa tí wọ́n pè ní ẹni ire tí wọ́n yàn láti bá wọn ṣiṣẹ́ nínú wọn kì í ṣe gbogbo wọn àwọn ni ọ̀bàyéjẹ́ ènìyàn gbogbo wọn lágbára Ọlọ́run so Southern of Sokoto wọ́n rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà wípé ká jọ̀ọ́ ká fọwọ́sowọ́pọ̀ ká má ṣépè mọ́ nítorí pé èpè máa ń ba nǹkan jẹ́ ni kò kí ń tún nǹkan ṣe wípé ká máa gbàdúrà fún àwọn olórí wa mo tiẹ̀ tún gbọ́ nǹkan kan tó jẹ́ pé mo fẹ́ sọ lórí gist wọ́n ní bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ní wọ́n fún àwọn ọmọléèwé kọ̀ọ̀kan tó bá fẹ́ lọ sí yunifásitì wọ́n ní wọ́n fún wọn ní scholarship honestly mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ ni wọ́n ní wọ́n tún fún wọn ní laptop ṣé ẹ mọ̀ pé nísìn gbogbo iléèwé nísìn náà ti ń lo laptop láti fi mú iṣẹ́ wọn easy wọ́n náà fún wọn ní laptop wọ́n ní àfi ọmọ tí ò bá fẹ́ kàwé ṣé ẹ mọ̀ pé lókè òkun àwọn university àti college wọ́n máa ń fún àwọn ọmọ wọ́n máa ń fún wọn ní scholarship yàtọ̀ sí scholarship wọ́n tẹ̀síwájú wípé wọ́n tún wá ní grant fún àwọn ọmọléèwé wọn tó yẹ pé wọn ò ní san padà kì í ṣe iṣẹ́ kékeré àti nǹkan kékeré ó ní wọ́n ń ṣe o nǹkan tó ń ṣe nǹkan tó dáa ni Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún àwọn olórí wa o á dẹ̀ fún wọn ní ẹ̀mí ìfẹ́ tó jẹ́ pé wọ́n á fi máa ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó dáa fún gbogbo àwọn ará ìlú. Lóòótọ́ oúnjẹ wọn ní ìlú le koko ṣùgbọ́n àdúrà náà ni a máa gbà wípé kí Ọlọ́run kí ó mú ìlú Nàìjíríà kí ó mú dẹ̀rọ̀ fún gbogbo wa. Ẹ̀yin èèyàn lé gbogbo ọ̀rọ̀ àwọn ajínigbé yìí Ọlọ́run á bá wa dá sí ní agbára Ọlọ́run àwọn Fúlàní tí wọ́n ń lọ sí ìlú kéékèèké tí wọ́n lọ ń pa àwọn èèyàn Ọlọ́run á bá wa dá sí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká máa fi àdúrà ká máa fi ran àwọn olórí wa lọ́wọ́ ní agbára Ọlọ́run á ṣàánú fún gbogbo wa o. Àmọ́ ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́ àmín.